àbọ̀rú àbọ̀yé o sáwọn ará bí òsì lè àbọ̀rú àbọ̀yé o ṣé mo bá bàbá lé ẹ kú ojúmọ́ o ẹ kú iṣẹ́ fá o ẹrù sẹ̀mú ń bọ̀ o. o bàbá o ilé babaláwo kan tún lélẹ̀ àtúndé ìnáwó bóyá yóò rí tó ń ṣe ní ẹ kú ojúmọ́ bàbá ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀ sá o àbúrò àwa gbà o. kábíyèsí o bọ̀rọ̀ àbọ̀yè bọ̀rọ̀ bọ̀yè náà mò ń gbọ́ ó lágbára o láàfin lọ́hùn. Elédùmarè ṣàánú wa o a fẹ́ ṣèbéèrè ni o. ifá ọgbọ́ o olóòótọ́ ayé ẹlẹ́rìí ìpín gbọ́ kí n tó gbọ́ ọkọ̀ mọ̀ kí n tó mọ̀ ẹ̀yẹ kan là fúngbà tó bá ti débẹ̀ ní òwú wo wájú ọ̀rọ̀ kó wẹ̀yìn ọ̀rọ̀ odù tó mọ ilé mẹ́fọ́ mọ̀nà èyí tí ń sọ pé òun wọ wí ni mò ń béèrè wájú ọpọ́n awo ní ẹ̀yìn ọpọ́n awo ní ọ́ olúwo lọ́tún ojúbọ rẹ̀ ló sì hàn apá ìtọ́ ọ̀run ilé ọgbọ́ orí ẹ̀mọ̀ dàmú tẹ́ sọ fún ọlọ́ni awo dáwọ níbọ ire ní òtúrú pè wọ́n nífá ló bá wá ifá ẹ̀dí ìlọ́kọ̀ọ̀kan ọwọ́ òsì torí ilẹ̀ tó kú òní gbowó. ọwọ́ ọ̀tún ẹni kò gbowó àrùn nílẹ̀ àrùn kan. ọwọ́ ọ̀tún ẹbọ ló ṣe tó bẹ́ẹ̀ yóò ní rárùn ló rárùn o ìrẹtẹ ọwọ́ ọ̀tún ifá kìíní ifá sì ń pẹ̀lẹ́ pápádùrà àgbà pápẹ́rẹ́ yóò tọ́nu ifá tá a dá yìí òtúrúpọ̀ lọ́tún ọmọ ọ̀wọ́n nílòsì ifá ló ń rárùn ifá pé aláníyàn ìwárè ifá pé adániwò kan ni ifá pé adániwò ni bóyá lójú ń tẹ ojú ẹni ti wá rí ló bí yìí ifá pé aláníyàn kan sọ́kàn pé èèyàn ò nígbàgbọ́ lórí ibi tẹ́ni wà yìí pé yín sì lọ dán yìí náà ń dánwò ifá pé ó ti wà nínú ẹ̀mí ẹni tó ti wà ní ọkàn ẹni ifá pé lójú ń táwa fẹ́ ifá pé lóun wá rúbọ o nítorí àrùn torí fàyè parọ́ o ifá ló ń rárùn ara ifá pé kó rúbọ tì ifá pé kódà ìbéèrè ìwádìí tí ń wádìí ọ̀nà àkọ́kọ́ lélẹ́yìí títí ń wádìí ọ̀rọ̀ yìí ifá pé kó rúbọ ifá pé kọ́nà lè là fún ẹ gbọ́nà tààrà tí fàgbà tí gbé jẹ́ bẹ́ẹ̀ bí òtúrúpọ̀ wọ́n ní fọ́ ọmọ awó oríkì sí ikun àwọn àgbà ṣàǹkóṣàǹkó lówó àdúrà fún lówó ogun wọ́n ní kó rúbọ nítorí kẹ́lí ayẹrẹ àṣẹ pípa bẹ̀rù ifá pé ifá sì kì í lọ kẹ́ mọ̀ sọ pé ní tó bá ń ṣe ìyàwó yín kò kàn yín kẹ́ mọ̀ wàrà kẹ́ rúbọ kẹ́ mọ̀ bá rí àrùn tí ó da yín wólẹ̀ tí ó sọ yín dolòṣì ifá pé wọn bá ọlá tó lódùmarè ṣe fún ni kó má jẹ́ pàmò náà lórí àṣedànù àrùn tí ò wà ní gbọ́ ifá pé tutù ní ká ṣe ábífálẹ̀ rè ń bẹ̀ ifá ti ṣe wínú ọ̀pọ̀lọpọ̀ àwùgbà ò táwọn bá kì fún ni àkì ìfà wò kí n lè dáfá sí o. kábíyèsí bàbá ẹ ṣé pé lóòótọ́ làwọn orí wa ọ̀dọ̀ yín ni ó pé ẹlẹ́ẹ̀ka àwọn ọ̀dọ́ aláwo tí mo ti lọ ohun tó ń ṣe mí ò jáde ń bẹ ìyí tí ó jáde ń bẹ kò ju owó lọ ṣùgbọ́n tó bá jẹ́ ti towó á fi towó lẹ̀ ṣùgbọ́n tó ń wà lábẹ́ aṣọ towó yìí ṣùgbọ́n tó wà lábẹ́ aṣọ yìí tó jẹ́ ti tààrùn òun ni mo fẹ́ rúbọ lé lórí tí mi ò sì bá wọn pàdé ìyìn bá babaláwo orí pàdé ṣùgbọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wá sọ tó mú mi wá bíbí tó jẹ́ ń dé bíbí tí nǹkan tí mo dẹ̀ bá lẹ́nu yín ó sì jẹ́ nǹkan tó ń ṣe mí kábíyèsí bàbá Olódùmarè ni lóòótọ́ làwọn orí wa kí lọ́nà àbáyọ tí àrùn yóò fi lọ tó bá jẹ́ ti towó kò sí wá láǹpa towó. pé inú bá tí mo dálẹ̀ kan mo ní ẹni ìbí adẹ́jẹ́ èèyàn bí ẹni tó wá dánni wò ní kò sí láburú ìbéèrè yìí sísọ́nà àkọ́kọ́ lóòótọ́ lẹ́yìn náà wí tutù náà láàṣẹ fàlàwà abilé rẹ̀ dábàá sí padà wọ̀ rẹ̀ wọ̀ lára ṣe fún tutù ẹ̀kọ́ ọwọ́ ọ̀tún ẹgbẹ́lẹ́dà yín orí yín torí ìwé ṣeun orí mi ṣe ẹlẹ́dà má padà lẹ́yìn ẹlẹ́dà má padà lẹ́yìn náà ìfọwọ́gbè yín àṣẹ ìfọ́ pé inú yóò dùn àṣẹ ọpọlọ ọkàn yóò balẹ̀ àṣẹ tutù láṣẹ ẹ̀tọ́jú eku tí ẹja ẹ̀tọ́jú orí díẹ̀ ẹ̀tọ́jú ẹyẹ tù ẹ̀tọ́jú àkókò dìyẹ ẹ bá tọ́jú kókó owó ifá lóko àfi bá yín ṣe ifá tutù láṣẹ tẹ́ ẹ bá ti lè ṣe
á ṣàgbọbẹ̀ fún ẹ yín ṣáà ti fi mí lọ́kàn balẹ̀ lágbára lọ́wọ́ Ifá. mo tiẹ̀ jẹ́rìí. ẹ rí i pé nígbà tẹ́ ẹ dé ẹ̀yìn kọ́lẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ Bẹ́ẹ̀ni, Ifá ló wí bẹ́ẹ̀ Mm. lágbára lọ́wọ́ Ifá lágbára lọ́wọ́ àwọn aláṣẹ kù yóò rí bẹ́ẹ̀. Ó dáa. Ẹ ṣé bàbá màá kàn sí yín. Ẹ fún mi ní àtẹ̀ránṣẹ́ tí mo lè fi pè yín. nọ́mbà Bẹ́ẹ̀ ni nọ́mbà tí mo lè pè yín sí 091 091 39 30 091 091 34 34 20 20 34 38 34 òun náà 38. ní wàsáàpù mi. Òun náà ni WhatsApp. Ó dáa. Ṣé a lè bá yín sọ̀rọ̀ lórí Facebook náà? mo wọrí Ifá náà rí ṣé tó burú àwo Fájìmí Adékúnlé Fáwí Àwọn náà ló kọ Fájìmí. sílẹ̀. Ó dáa. Yóò Ṣé mo dára. dúpẹ́ sá màá kàn sí yín láìpẹ́. Á dára. Ẹ ṣé mo dúpẹ́ sá. Àdúrà yín á gbà o. Yes. Bọ́ńbọ́ yìí gbogbo ilé o mo kí gbogbo ilé o. mo mọ̀ pé ẹ ti máa kọ́gbọ́n kan sí kejì lórí fọ́nrán tẹ ìwé tẹ́yìn ní tó kù ní pé o fẹ́ sùn àbí o fẹ́ sùn sókè tó yẹ kó o sùn ó yá share bá mi like bá mi comment bẹ́ẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀ ojú tẹ fi ń wò mí ò lè fọ́ etí tẹ fi ń gbọ́ mi ò ní di àdúrà gbogbo yín á gbà ẹ̀kọ́ tí bẹ́ẹ̀ ní kẹ́ ẹ jẹ́ ká lò gbogbo ipò tá a bá wà iṣẹ́ tá a bá ń ṣe ká kó ẹ̀kọ́ yanjú ká má jà láàbò ẹ̀kọ́ nítorí ọjọ́ ìdánwò tí ìdánwò bá dé ká lè yege ó yá mọ̀ sùn sókè o ó sùn àbí kí n nà ní rẹ̀kẹ́ lórí ṣí ẹ̀jọ́ bá mi ṣí ẹ̀ rẹ̀